kí gbogbo èèyàn wa tí ẹ̀ ń wo ìkànnì wa tó ń pè ní Koiki Media. Mo kí wa pé ẹ tún káàbọ̀ ní ẹ̀ẹ̀kan sí ká tó máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìkànnì yìí. Ìkànnì tí wọ́n ń pè ní Koiki Media yìí, òun ni ìkànnì tí a máa ní bringing the world closer to your doorstep. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa tí à ń bẹ ní Nàìjíríà, àmọ́ tó ń pè ní rural village. Village dẹ̀ ni ibi tí àwọn kan máa gbé, torí gbogbo wa kọ́ la máa gbé ní city. Àwọn kan máa gbé ní village, àwa kan máa gbé ní city. But kí ló dé tí village tọ̀dọ̀ tiwa tí èèyàn kan ló ń tì lọ yẹn nísìn? Kí ló dé tí village tiwa tí kò wà accessible, kò dẹ̀ wà motorable fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa? Òun ni pé àwọn tí wọ́n jẹ́ kí a lè gbé ní village, àwọn ni wọ́n ń pè ní apàyàn, tí gbogbo wa mọ̀ sáwọn darandaran tó ń wọlé, tó ń jíyàn gbé, tó ń gbé ọmọdé, tó ń gbé àgbàlagbà, tí wọ́n sọ village wa di death trap. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó ń gbé ní village lénìí, wọ́n ń gbé pẹ̀lú ìbẹ̀rù látara iṣẹ́ ibi tí àwọn ànàbí, àwọn talábí tí wọ́n ń ṣe lórí ilẹ̀ wa. Now, this is a village. Níbi tí mo wà yìí, village, very remote village. But nínú village náà ni mo ti ní access sí all the internet and every other basic amenities tí èèyàn fi lè sọ pé yes, òun wà ní village. Now, kí ló wá dé tí village tọ̀dọ̀ tiwa tí ó ń prove difficult láti gbé, tí àyà àwọn èèyàn máa já pé mo fẹ́ lọ gbé ní village o? Why tó jẹ́ pé a lè gbé ní village tiwa? It's because wọ́n mọ̀ọ́mọ̀ wọ́n fẹ́ lé gbogbo wa kúrò ní orí ilẹ̀ wa, so that tá bá ti kúrò lórí ilẹ̀